kóso lé mú àwọn ní ẹgbẹ́ àgbà tí à ń pè ní civil line tá à ń pè ní Olubadan line lónìí ibẹ̀ ni èmi ọmọ èké ibẹ̀ mọ wà Balógun line military wọ́n wá ní ẹ̀ẹ́jọmọ jù síra yín ni o tí Olubadan tó jẹ ní apá ọ̀dọ̀ Balógun tó bá ti wàjà ẹ̀yin ẹgbẹ́ àgbà civil ẹ̀yin náà jẹ́ tẹ́yìn náà bá jẹ́ títí tẹ́ gbó túẹ́túẹ́ tẹ́ bá gbéra ẹ padà sí ọ̀dọ̀ àwọn Balógun kò dèní kò yí padà so àwọn Gẹ̀ẹ́sì gbà tán parí ogun yẹn tán ni wọ́n wá ń bi àwọn bàbá wa léèrè ta ló kọ́ yín ní ètò ìbò pè ní system this Ibadan traditional chieftaincy system ta ló kọ́ yín torí kò pé méjì. successive system. ó gbọ́ ni kò sí awuyewuye kì í fàjà kì í fa gbọ́n mi sí omi ò tó àwọn tó ń dẹ̀ wà lórí oyè ìbàjẹ́ ní Balógun láyín Olúbàdàn láyín ó gbọ́dọ̀ robi sí aṣíwájú rẹ o ó gbọ́dọ̀ gbèrò bú sí o báwọn ọmọ ẹ̀yìn tiẹ̀ náà dẹ̀ gbọ́dọ̀ gbèrè bú sí ẹ torí àyànmọ́ ní oyè Olúbàdàn ẹni tó máa gun orí ìtẹ́ Olúbàdàn ọ̀run ló ti gbé adé wá sáyé ń bí. àyànmọ́ ni kò sí àbìlù kò sí à ń ṣàṣírẹ ẹni. wo Professor Gbadé Òjó ó ti padà sí University of Ilorin sìn ọmọ Ìbàdàn ni ọmọ ń wálé weekend kò dẹ̀ síbi tí alátagbà yín yìí ò dé àbí. bẹ́ẹ̀ni. tó bá ń gbọ́ mi àbáwọn tó bá mọ̀ pé àwọn ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ kàn pé Olóyè Lekan Alabi mọ̀ ń bẹ lórí ètò Lágelú báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo fẹ́ sọ. He was the chief of staff to the late Governor Abiola Ajimobi. Gbadé wá fóònù mi níjọ́ yẹn ẹ̀gbọ́n mo ní Gbadé ẹ̀ ńlẹ̀ kúṣẹ́ o Ọlọ́run máa kọ́ yín mọ̀ ṣe o gómìnà wa ń kọ́ o ó ní wọ́n ń bẹ ẹ jọ ń sà ń bolẹ̀ wà ayé yìí sọ pé àbọ̀ ara ẹni òun náà ní àbòlú ó jẹ́ bí kálukú bá ṣe súnmọ́ mi tèmi náà dẹ̀ súnmọ́ tó kó o tó pè mí pé bo mo wà kí wọ́n á sọ fún ẹ pé mò ń bẹ ní kínní ń bí ọ ni pé ṣé ò sí o tí n bá wá rí i pé àlàáfíà ni ibi tí mo wà rí o n bá sọ fún pé ibi tí mo wà rí o torí pé èmi àti ẹ tẹ̀gbọ́n-tàbúrò ni wá ó dẹ̀ èèyàn gidi ní Gbadé Òjó professor ó ní ẹjọ́ sá n tóun ṣe pè yín ni pé lẹ́tà kan wà tí gómìnà Ajímọ̀bí ní kò ń fún yín táyé pé ibi tẹ́ ẹ wà agbègbè secretariat kó ń mú wá bá yín bẹ̀ mo ní ọlọ́wọ́ pọ́n ẹ lé ibi tí mo wà jiyàn secretariat but tó bá ti tó wákàtí báyìí màá wà ní agbègbè kan báyìí ní kí PAM wá ò ní láti mú wá they brought the letter sealed but the copy téèyàn máa ń sign pé I hereby acknowledge the receipt of so tí akọ̀wé ẹ̀ mú wá mo wá kà kí náà kọ síbẹ̀ wọ́n ní in continuation of Oyo State government participation in the funeral rites of Ọba Odugade 1 sọ pé Ọba Odugade kábíyèsí ìjẹta nìyẹn wọ́n gbà tán gbèsè ó ní ipa tí Oyo State government kó so we are arranging a symposium at the Trenchard Hall University of Ibadan and we have chosen 3 speakers of which you are one. mo rò pé iyì ńlá nìyẹn kan ná àwọn tó máa sọ̀rọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì fún pé kábíyèsí Olúbàdàn bàbá mi gbèsè but àwọn náà wá fún wa ní topics Oyo State government gave us the topics and who are the 3 speakers Professor Ogundeji of the Institute of African Studies UI. Professor Ogundeji Yorùbá linguistics ẹ̀yin ọmọ ẹ̀ pé mi ò ṣàkádá ìmọ̀ linguistics and African language. mo wí mo ní mi ò ṣàkádá òde àti wọ́n máa fà á ṣé káráyé lè mọ̀ pé mi ò mọ̀ linguistics àwọn ni number 1 kí lẹ̀ náà ṣe pé wọ́n ní bàbá Professor Ogundeji bàbá àti wọn táwọn náà ti gbéṣẹ́ kọ́ lọ́n tẹ́lẹ̀ fún wọn wọ́n ní àwọn àti bàbá Odugade Olúbàdàn irọ́ ni wọ́n àti pé abúlé kan náà ti jẹ́ wá wọ́n wá fún Professor Ogundeji ní title topic tiẹ̀ pé the Ọba Odugade that I knew sọ pé fìlà yẹn wọ orí ẹ̀ bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ọmọ ọmọnulé èmi náà fi ṣe second speaker the uniqueness máa note àwọn ọ̀rọ̀ yẹn o the uniqueness
of Ibadan traditional chieftaincy system. ẹnì kẹta àwọn náà ti dolóògbé báyìí kọ́nà bá adélẹ̀ fún wọn àwọn ọ̀gá tiwa ní journalism nìyẹn Dr. Arioye Oyebola former editor Daily Times former commissioner for information Western State lábẹ́ military governor jẹ́ǹbẹ̀ wọn òun àti àwọn àti ọ̀nkù mi Prince Dìtì Oyèkánmi àwọn náà ti gbéṣẹ́ báyìí kọ́nà délẹ̀ fáwọn náà náà jọ ṣe cabinet yẹn kí ni táìtù tán wá gbé fún Dr. Oyebola Ibadan traditional chieftain system need for reforms. Àtúntò. Yín gbọ́. Àtúntò. Yọ yẹ ọ́. Ngbà tẹ́mi dẹ̀ ti gba title tí wọ́n ti sọ date venue. Mo dé venue Trenchard Road ní an hour before Tony kí n débẹ̀. Kí ló dé? Mo fẹ́ bá ẹni tó bá wà ní charge of public address system. Mo fẹ́ kémi àti ẹ̀ kájọ sọ̀rọ̀. Ọkùnrin yẹn Túndé ló pe orúkọ rẹ̀. Ó mọ̀ṣẹ́ inú mi dùn mo kí n jọ́ ẹ náà. Mo ní wà Túndé wo tẹ́ẹ̀sì ọ̀rọ̀ mi rèé o study ẹ̀ dáadáa o sórí ibi tí mo bá ti kọ queue in ìtumọ̀ ẹ̀ ni pé màá sẹ́mi màá dánu dúró ó wà play record tí n bá fi sí ẹ record mẹ́ta mo kó lọ sí kinní yẹn the first record kò ń ṣe gbogbo record la tẹ o the first record was by Ellen Shapiro American singer of the 60s kí nìyẹn ṣe wá bá tọ́pìkì tán gbé fún ọ. ok. ó kọ rẹ́kọ̀dù kí sera ìtumọ̀ ẹni pé whatever we be we be kí sera whatever we be the future is not for us to see kí sera. ṣé nígbà tí mo kọ́ tí mo ṣe yẹn fún rẹ́kọ̀dù kejì Hubert Adédèjì Ògúndé àyànmọ́ ògbóògùn bẹ́ẹ̀ ní àkúnlẹ̀yàn làdáyébá àdáyébá ládáyé ṣe orí mi ló yàn àyànmọ́ ire gbogbo nǹkan tí mo mú rẹ́kọ̀dù kọ̀ọ̀kan ju bí 5 to 7 seconds rẹ́kọ̀dù kẹta Ebenezer Obey àyànmọ́ mi kò sẹ́dá tó lè padà ẹlẹ́dàá mi gbé mi lékè ayé àyànmọ́ mi látọwọ́ ibi tí àwọn audience fún mi ní standing ovation yẹn nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ so Adé gba script rẹ o John tó rọ lọ́hùn má jẹ́ kí kó yẹ o tí n bá sọ pé Adé ìwọ ni mo pé o q put mo ṣe presentation yẹn rántí o wọ́n ní pé the uniqueness of Ibadan traditional chieftaincy system mo wá lọ sí ìtàn táwọn bàbá ńlá wa pàápàá jùlọ ọba Olubadan Akínyẹlé IB kọlọmọ àbá adẹlẹ fún wọn tí wọ́n ṣe ìwé ìtàn Ìbàdàn àti àwọn agbègbè rẹ̀ wọ́n yọ díẹ̀ ń bẹ kábíyèsí ọba Ògúndípẹ̀ Arápásọwú kọlọ náà máa dẹlẹ fún wọn wọ́n yọ díẹ̀ nínú ìtàn náà ṣe àti ìtàn tèmi náà gbọ́ wípé ó jẹ mọ́gàjì ilé yín ni o ó kọ́kọ́ jẹ mọ́gàjì ilé yín. ní ọkọ bẹ̀rẹ̀ látòrí mọ́gàjì. Every Olubadan was a mọ́gàjì. But not all mọ́gàjis will be Olubadan. I said that in my speech, my paper. So àyànmọ́ rẹ sórí pé àyànmọ́ ni gbogbo wọn tá a sọ lẹ́ẹ̀kan yẹn àyànmọ́ mọ́gàjì at the pleasure of the reigning Olubadan any mọ́gàjì tó bá tẹ́ lọ́rùn ni ó lè gbé sí orí line o Olubadan line or Balógun line. mọ́gàjì tó bá wo Olubadan ló lè gbé sí. kábíyèsí Olubadan tó bá wà lórí àga ó ní Ọlọ́run fún àti àṣẹ fún to choose anybody among mọ́gàjì tó ń fẹ́ promote ẹ̀. ṣùgbọ́n kán tó fìyàn jẹ mọ́gàjì ilé bàbá rẹ̀ àbá òun náà ti jẹ́yàn rẹ̀ yóò ti hùwà rẹ̀ wọ́n rí i pé ó nífẹ̀ẹ́ bí lọ́kàn ó nífẹ̀ẹ́ Ìbàdàn wọ́n ti rí lára ẹ̀ súra rẹ̀ pé eléyìí ni ó jẹ mọ́gàjì tán bá wá gbé ẹ síbẹ̀ ò bá jẹ́ Olúbàdàn line náà gbé ẹ sí o ìbá jẹ́ Balógun line ní Balógun line àkàsọ̀ 23 steps Olúyọ̀lé Olúbàdàn line 22 jagun náà ni wàá fi bẹ̀rẹ̀. jagun ni bó wá jẹ́ pé Olúbàdàn line irú ibi táwa wáyé ó jẹ́ jagun Olúbàdàn tó wáyé pé Balógun line ó jẹ́ jagun Balógun
ó wá kù sí orí àyàn ọmọ kálukú torí wọn kì í ṣèdánwò wọn fi dánwò ṣe it's not by litigation it's not by might it's not by fame kálukú wa máa sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mo wá mú àpẹẹrẹ àwọn Olúbàdàn mẹ́ta ní ọjọ́ yẹn Trenchard Hall University of Ibadan mo mú ìtàn kábíyèsí ọba Adéyẹmọ Ọ̀pẹ́yìndé 1 mo mú ti bàbá Olúbàdàn ọdún 6 mà ni mo fi kọ́ iṣẹ́ yìí lábẹ́ kábíyèsí Olúbàdàn sì tán Ọlọ́run náà dèní ó máa ń yà mí lẹ́nu pé kí ni kábíyèsí Olúbàdàn Arápásọwú rí lára èmi ọmọ èké 6 good years I was his chief protocol officer speech writer títí dé confidant mo fi tọwọ́tọwọ́ bẹ̀ àwọn ẹbí Ògúndípẹ̀ Arápásọwú tán bá ń gbọ́ ètò yìí nísìn kan jẹ́rìí kan gbé mi lẹ́sẹ̀ pé àwọn tí wọ́n wò pé àbí ọmọ Ògúndípẹ̀ ní Lekan Alabi ni but ọmọ rẹ̀ náà ni mí láì ṣe blood son so mo mú tiwọn náà mọ́ mo wá mú bàbá tá à ń sin Olúbàdàn Òdúgadé mo mú tiwọn náà mọ́ mo sọjọ́ tí wọ́n di mọ́gàjì ọjọ́ tí wọ́n joyè àkọ́kọ́ bí wọ́n ṣe sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ dé orí ìtẹ́ Olúbàdàn average of 25 to 30 years. náà fi sún. àtàwọn yòókù náà fi sún ni mo fi sọ fún ẹ pé kíní yìí ò ń ṣe girigiri o mo lágbára kọ́ o mo lówó kọ́ o àyànmọ́ ni o. àyànmọ́ ni. ọdún 15 ni kábíyèsí ọba Yunusa Bankole Ọládọjà Ògúndípẹ̀ Arápásọwú 1 ni wọ́n fi ń wo adé Olúbàdàn lọ́kàn báyìí as Balógun of Ibadan land 15 good years kí ló dé àwọn ni wọ́n gbapò lọ́wọ́ kábíyèsí wa Olúbàdàn Yéṣùfù Olóyèdè Àṣàǹkẹ́ 1 so gẹ́gẹ́ bí ètò High Chief Ògúndípẹ̀ wá di Balógun ilẹ̀ Ìbàdàn Olúbàdàn Àṣàǹkẹ́ wọ́n wà lórí ìtẹ́ fún ọdún 10 kí ni ẹ bọ́ sí Olúbàdàn line láti Balógun line ó kan bàbá wa Ìmàlẹ̀ Adéyẹmọ Ọ̀pẹ́yìndé 1 àwọn jẹ Olúbàdàn fọdún 5 so ṣírò ọdún 10 Àṣàǹkẹ́ mọ́ ọdún 5 ó jẹ́ 15 tí Yunusa Bankole Ọládọjà Ògúndípẹ̀ mo fi tọwọ́tọwọ́ dárúkọ yín o ọ̀run rere yín o tó jókòó tó ń wo adé Olúbàdàn báyìí ọjẹ́ 19 May 9 1999 to 7 July 2007. ẹ ṣeun ẹ̀yin tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáláyé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa kétékété ẹ lọ gbójú wò wá lórí Facebook pẹ̀lú Lágelú FM 90.7 bẹ́ẹ̀ bá ṣe ń wò ó ó ní kẹ́ ẹ máa bá wa ṣíà rẹ̀ kó kárí ilé kó sì kárí oko ṣùgbọ́n ọ̀rọ̀ tó ṣe pàtàkì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aráalé fẹ́ gbọ́ ó ní pé a ti ṣàlàyé ẹ ti bá wa tàn mọ́lẹ̀ sí ìlànà bá a ṣe gbọ́ àkàsọ̀ tá a fi dé ipò Olúbàdàn bí ẹlẹ́dàá èèyàn bá rọ̀ mọ́ nítorí pé orí tí ọba dádé ọ̀kàrẹ̀ bí ẹlẹ́dàá èèyàn bá rọ̀ mọ́ àwọn bàbá wa tí wọ́n kú lọ́nà àwọn náà gbìyànjú ká kí wọn àwọn ẹbí wọn kàn máa yọ̀ pé wọ́n ti ẹ̀ gbé bàbá wọn kó mọ́gàjì lọ sókè àyànmọ́ ni. orí tí ó dádé inú agoro dẹni tí wá tó ṣùgbọ́n ọ̀rọ̀ yìí tó wá délẹ̀ yìí inú kan gbogbo ọmọ Ìbàdàn ní tilé àtoko pé ọ̀rọ̀ bólúbàdàn ṣe ti wàjà yìí àti pé àgbà oyè ìyẹn ọ̀tún Olúbàdàn Lékan Balógun gẹ́gẹ́ bí ìṣiṣẹ́ bá a ṣe tó àwọn lọ́kàn ṣùgbọ́n ọ̀rọ̀ tí agbẹjọ́rò Michael lànà nínú àlàyé ẹ̀ wípé ẹjọ́ tí wọ́n pè tó ń ti adé tí wọ́n ti gbà lábẹ́ ìṣàkóso Abíọ́lá Ajímọ̀bí pé kò ní fún wọn lórí ọ̀fẹ́ láti tẹ̀wájú àtijọ́ Olúbàdàn pé His Royal Highness ò tún lè jẹ ọba míì mọ́ inú ìwé tí wọ́n kọ tó fi ń pe àkíyèsí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí wípé bọ́n bá sì ṣe bẹ́ẹ̀ ó pè fún pé ẹjọ́ tí ń bẹ nílé ẹjọ́ òun kí wọ́n kọ́ lọ rèé fagilé ná bẹ́nikẹ́ni yóò bá jẹ Olúbàdàn báyìí àti wípé bí wọ́n bá jẹ Olúbàdàn láì lọ rèé yanjú ọ̀rọ̀ ẹjọ́ tí ń bẹ nílé ẹjọ́ ẹnìkan lè dìde lẹ́bàdàn lọ́la pé ẹni tó jẹ oyè Olúbàdàn o kò lẹ́tọ̀ọ́ o kò bá òfin mu nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ inú àlàyé àti fọ́nrán tí Michael lànà tí wọ́n fi ta eléyìí tá a ti gbé ta kó tó di pé ẹ bá wa lórí ètò láàárọ̀ yìí níbo ni nǹkan lọ àwọn kan kọ́ ń wòye pé àgbà oyè Rasheed Ládọjà ó ní ó fẹ́ faramọ́ ṣùgbọ́n bàbá ti sọ̀rọ̀ pé
tá a bá ní àtò gẹ́gẹ́ bí àṣà ẹni tó kàn òun náà ni ọ̀tún Olúbàdàn náà ló sì kàn báyìí ṣùgbọ́n òfin eléyìí tí Michael àná ń tọ́ka sí pé yóò lẹ́yìn o tá a bá wà nǹkan ṣe sí báyìí kó má jẹ́ pé ní ó padà wá dàǹbarú ìlànà tó ti wà ńlẹ̀ tí o gba ayé sì faramọ́ nípa bá a ṣe é tò jẹ́ Olúbàdàn. o ṣe mo kí ọ lẹ́ẹ̀kan sí i. ẹ ṣe ń gẹ̀sà. bóyá nítorí pé mo ti di customer station yín ló ṣe ń tán pè ní biodata ká tó bẹ̀rẹ̀ ètò torí ó yẹ kó àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n gbóhùn mi rí àwọn tí wọ́n rí mi rí wọ́n á kàn máa wò pé ta ni ká ló ti sọ ni bóyá ò bá sọ pé àlejò wa láàárọ̀ yìí Oloye Lekan Alabi wọ́n ṣe iṣẹ́ press secretary fún àwọn gómìnà 4 ìpínlẹ̀ Ọ̀yọ́ rí old Ọ̀yọ́ state. ọdún ni yín bàbá Àgbáoyè. mú sùúrù nígbà tó ń sọ tiẹ̀ mọ̀ dá lóhùn ni. ìtumọ̀ rẹ̀ ni pé I serve for government of old Ọ̀yọ́ state between 1983 and 1989 as press secretary to the governors. One civilian, that is Chief Bola Ige, ó ní òbí ló pè mí sí láàárọ̀ yìí, followed by 3 military governors. Then Lieutenant Colonel Oladayo Pokuola, but today a retired Major General of the Nigerian Army. The late Brigadier General Adetunji Olurin, kọ́lọ̀ kó fọ̀run kẹ́ wọn, and the late Brigadier General Ṣàṣà Ènìyàn Ọ̀rẹ́sànyà. Kí ni ẹ ti wá bá ọ̀rọ̀ tá à ń sọ lọ àti bó ṣe tó gbẹnu lé yẹn? Tí wọn bá yàn ọ́ ní agbẹnusọ ìjọba tó o bá lọ gbé apẹ̀rẹ̀ òrombó tí ìṣe ti yín ọlọ́mọ ìkan pẹ̀lú ẹ̀ ló lé o àbí olójú kòkòrò àbí kíní tá ń rán ẹyin jẹ́ n sáré fún àpẹẹrẹ kan gbé lẹ́sẹ̀ ọkùnrin kan popular man ó wá kọ lẹ́tà pé òun fẹ́ ṣe kọ́síkọ̀ sí gọ́vùnà meeting gọ́vùnà Adétúnjì Olúrin. This was about 1985-86. So director of protocol and my humble self a máa ń forí korí kéèyàn tó kọ sí gọ́vùnà pé àwọn lágbájá sọ pé àwọn fẹ́ ṣe kọ́síkọ̀ ní director of protocol orúkọ rẹ̀ ní jẹ́ Mr. Boye Jayola. He retired as a permanent secretary ìgbà tán dá ìpínlẹ̀ Ọ̀ṣun sílẹ̀ pé presec mo ní DOP ó ní ǹjẹ́ mo lè fóun ní background ẹni báyìí báyìí lẹ́tà rẹ̀ rèé ó lóun fẹ́ kí gómìnà bó ṣe yé mi mọ́ n bá yá a sọ fún un mo ní àmọ́ ẹ má gbọ́ tèmi nìkan ẹ lọ bá wọn ọ̀tẹlẹ̀múyẹ́ NSO náà ń pè wọ́n àwọn tó ń pè ní DSS sínsìn yẹn ó bá lọ bá DSS náà mo rò ká ní ààbọ̀ tó gbọ́ mbẹ̀ kò bá mú síbẹ̀síbẹ̀ ó gbé lẹ́tà yẹn because DOP has no right to stop any communication to the governor. Governor ni ó ní ẹ̀tọ́ láti sọ pé approved postpone mi fẹ́ rí so àbábọ̀ láti wà tí DOP lọ gbé àwọn tó ń fẹ́ rí gómìnà fún gómìnà late Colonel Olúrin ni wọ́n gbà yẹn wọ́n gba àbá ọkùnrin yẹn wọlé so kò wọ list. Mo wá fura sí oníròyìn kan tó wá bá mi pé àwọn ní letter of invitation from XYZ pé paying a visit to course visit to the governor. Orí mi yà ta yí pàápàá pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o ìbéèrè léwu o. Mo ní ẹ lọ rí director of protocol èmi kọ́ ni mo máa ń ṣe ṣẹ̀dú ẹni tí ó bá rí governor o. Àṣẹ ò lọ sọ́dọ̀ DOP. Ó mọ nǹkan tó ṣe ó establish pé òun wá sí governor's office ṣe àwọn pọ̀wọ́ ọ́fíìsì mi àṣé ó ti gbowó lọ́wọ́ ẹnìyẹn láti bá a ṣe ètò coverage tí wọ́n approve. àmọ́ ètò tó ń jọ ṣe fúnra wọn náà bá ń show news ló bá ní news tó kọ́ máa sọ pé according to the press secretary to the military governor Lekan Alabi the man was described as a contributor development interested community leader. Àyà mi ti já pé wá gbà mí ìgbà wo ni mo sọ eléyìí
where is the press release kò sí tó yọ eléyìí wọn ti approve visit ẹni tí wọ́n ní mo sọ pé gómìnà náà kàn wọ news ní gọ́ọ̀mẹ̀ house ó kàn pè mí ní kó má pè mí ó dojú àlà kọta 848 ní ayé àwọn láti western region western state old Ọ̀yọ́ state kọta 848 ibẹ̀ ní kíní wá sí yẹn àwọn Ọ̀yọ́ state independent electoral body ibẹ̀ ní official resident press secretary sori pé kò jìnnà sí gọ́ọ̀mẹ̀ house torí tí wọ́n bá nídìí ẹ̀ kó fẹsẹ̀ rìn wá káṣá máa gbókò lọlé olóró gómìnà bá ní pé did you issue a statement about sọ pé gómìnà tí òun ò fẹ́ rí mo ní excuse me sir it's a shock èmi náà mò ń sin ni èmi ni mo kọ́ GDNTA níjọ́ kejì àwọn ọ̀gá rẹ̀ wá bí pé where is the press release signed by the press secretary sọ pé ọ̀rọ̀ ti dé ojú agbá mi máa gbọ́ ọ̀rọ̀ ti dé ojú agbá mi issue press release ṣe kankan ju pé ọkùnrin yẹn kàn wọlé ó kàn bíi tí wọ́n bá ní èèyàn ṣe baranda so ìbéèrè tó bí mí nísìn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ èmi dẹ̀kọ́ Ọlọ́run ní járí lábú wọ́n lè pè mí pé ń gbọ́ kí lẹ sọ ní Lágelú níjọ́ sátidé nípa kíní kan báyìí mi ń ṣe politician mi ń ṣe official Ọ̀yọ́ state government mi ò ń ṣe agbẹnusọ government ẹni tó ló kọ ìwé ń tó ló sọ̀rọ̀ pé. a ti pè wọ́n a sì ti fi fọ́nrán wọn síta láàárọ̀ yìí. àní òye tó bí mi ni pé àwọn ní òbí kí aláàkàn mi. kọ̀ọ̀kan yín. ní agbára Ọlọ́run tí n bá ti jáde ní mò ń lọ sọ́dọ̀ òbí lò tí n bá kúrò ńbẹ̀ mò ń lọ sọ́dọ̀ nsàbẹ̀ pensioners FM lórí ètò àyẹ́sí Olúbàdàn àná yẹn náà ni tí n bá ti kúrò ńbẹ̀ wàláhì ilé ọlọ́kà mọ́ lọ. ilé ọlọ́kà. Ọlọ́run bá ń gbọ́. eré ìjẹka. mo ń lọ jẹ́ka ni. ó ti dáa ẹnìkan béèrè lórí Facebook ìyẹn Salami Adéwálé Kazeem kó tó di pé màá fún yín lórí ọ̀fẹ́ àti máa lọ wọ́n ní pé who is the most senior between Magaji and Baale. Magaji ni sẹ́rí àti sọ ti pé inú mi dẹ̀ ń dùn pé wọ́n ń gbọ́ tiwa. I am a trustee of D.O. Fagunwa Foundation. Some 20 years ago a kọ lẹ́tà sáwọn ìjọba Odùduwà state nígbà tá a fẹ́ kọ ti gómìnà Lagos àwọn kan ní Èkó kẹ̀ Èkó ò ní dá yín lóhùn ẹ dá ìláròpin Lagos ló kọ́kọ́ bẹ̀rẹ̀ kí la dẹ̀ béèrè fún ẹ jọ̀wọ́ ẹ máa wọ aṣọ ìbílẹ̀ lọ sí House of Assembly àwọn honourable ẹ jọ̀wọ́ ẹ máa sọ èdè abínibí Yorùbá bó tẹ̀ jẹ́ pé ẹ̀mẹ́ta lọ́sẹ̀ Èkó ló kọ́kọ́ bẹ̀rẹ̀ followed by Ọ̀yọ́ state so history wọ́n gbọ́dọ̀ dá padà sí school káwọn èèyàn mọ nǹkan tó ń pè ní ìtàn tó yẹ pé wọ́n ń kọ́ ni yàtọ̀ sí Roman Empire tó ń kọ́ nísìn Metropolitan kìíní kan Greek history ẹni tó sọ yín tó béèrè yẹn wọ́n ní béèrè bóyá ta ni ọ̀gá láàrin Mọ́gàjí àti Mọ́gàjí ni ọ̀gá baálẹ̀ Mọ́gàjí ó ní ọ̀gá baálẹ̀ nítorí city ní Ìbàdàn city tágbolé wà àbí less city ní oko kálukú síbẹ̀síbẹ̀ oko ní oúnjẹ tí ń wálé. àwọn baálẹ̀ tó ti wá jọba ń kọ́. ó pe àwọn míì wá sí eré ètò rẹ o àwọn tí wọ́n ń ṣèjọba àwọn ni ó pe o but tí wọ́n pè ti ìbílẹ̀ traditional system oko ní oúnjẹ tí ń wá sílé torí nínú pépà tí mo ní mo present yẹn mo ní gbogbo àwọn audience tó wà ń bẹ̀ níjọ́ yẹn ní trenchado ẹni tó ṣe alága àwọn náà ti kún sí ìhòòkọ́ lọ́run kó délẹ̀ fún wọn emeritus professor Ládipúpọ̀ Akínkùgbé torí medical doctor Kábíyèsí Òdùgàdé ni wọ́n ìyá wa professor Mrs Bọ́láńlé Awẹ́ gbogbo àgbáyé ló mọ̀ wọ́n gẹ́gẹ́ bí òǹkọ̀tàn bẹ́ẹ̀ni bọ̀dá wa former governor of Ọ̀yọ́ state Dr. Victor Ọmọlólú Olúnlọ́yọ̀ Alùjọ̀nù engineering mathematics food mention the topic under the sun àyàfi tó pé ò ráyè àbí táwọn náà bá ráyè ó lóòfin sọ pé ẹsikẹ́sà ó tó ọ̀n bẹ́ẹ̀ mo wá sọ pé ẹjọ́ gbogbo àwọn tó wà ní ìjókòó ẹ má bínú o ẹ má ní ẹnu ọkùnrin yìí dùn ẹnu àwọn Ìbàdàn máa ń dùn ni mo ní tí mo wá sọ ń bí empirical fact ni o torí mo quote date name and place mo ní Mọ́gàjí Ìbàdàn
kì í ṣe gbé ọba bòmí o gbogbo àwọn tí wọ́n jájòjì mẹ́mọ̀rù kan wọ́n súnra kí dẹ̀ ni kí ni a fi ń sọ bẹ́ẹ̀ mọ́gàjí Ìbàdàn ní olórí ẹbí wọn ní ìgboro ó ní ọ̀gá baálẹ̀ tó di oko wọn mú torí tó bá jẹ́ pé Ìbàdàn gidi ni ó nílé ní SW1 131 òdi ẹ̀kẹ́rin àjẹ́ngbẹ̀ntíà stroke ilé oyè SW2 486 kó wá tó máa tó ń bọ̀ ní oko wa ní onígàmbàrí so kí wá ní mọ́gàjí ṣe ju ọba bòmí lọ òun ni ó ń control ilé àti oko lábẹ́ baálẹ̀ ní agbára Ọlọ́run àdúrà tó ń gbà fún baálẹ̀ ni pé ẹ̀mí rẹ̀ ogun o baálẹ̀ ò níbi tí ọlọ́mọ o ẹ̀mí baálẹ̀ ogun ni o baálẹ̀ ọkọ ìlú ẹ̀mí rẹ̀ ogun ṣùgbọ́n mọ́gàjí àdúrà tiẹ̀ náà ni pé ẹ̀mí rẹ̀ ogun ó gbóyè wọlé bàbá rẹ̀ tó bá dẹ̀ ti gbóyè wọlé bàbá rẹ̀ àdúrà tó kù náà ni pé ìwọ náà ó kéré ó kájọ Ìbàdàn that is ó dolúbàdàn tó bá gbé wá látọ̀run ni o. tó máa gbé wá látọ̀run ni. gbogbo àwọn tó ń jẹ Olúbàdàn wọ́n gbé wá látọ̀run ni o. òbí mo fún ọ ní example kábíyèsí ọba Yunusa Bankole Ọládọjà Ògúndípẹ̀ Arápásọ wà 15 years ló ṣe ń wo ìtẹ́ Olúbàdàn báyìí ó sì mú jẹ ìgbín tẹnimọ́gùn ló wà lára ìlú tó máa ń lù fún wọn láàárọ̀ tó bá ṣí ìlú láàárọ̀ ní ààfin ọba. Arápásọ wú ìgbín tẹnimọ́gì ogun. ìkankan tó wá tí mo fẹ́ béèrè kan yìí ó ní bá a ṣe gbé oyè délé gbàgbólé ẹni gẹ́gẹ́ bí Olúbàdàn nígbà tí ọba tó wàjà kí Ọlọ́run kó tẹ́ wọn sí afẹ́fẹ́ rí àmín ọba Sàlíù Àkànmú Adétúnjí ńgbà wọn jẹ wọ́n gbé ọba lọ Àkànmú Adétúnjí wọ́n gbé ọba lọ sí pópó Yemọja. ṣé o ní ìgbà kan Àkànmú 4 ní bẹ́ńbàdàn sáàlà ní ẹnìkan olólè ayégbò àwọn Àkànmú wọ́n ti lọ ó pé àwọn wo làkànmú mẹ́rin Abdulaziz Ashikola Lao CON the first ààrẹ mùsùlùmí of Yorùbá land of Nigeria Àkànmú ni Aziz ó bẹ̀rẹ̀ Àkànmú kejì Rashidi Adéwọ̀lú Ládọjà former governor today the Òsì Olúbàdàn Ìbàdàn land ìkẹta àwọn náà lọ níjọ́ Sunday tó lọ yìí ọba Sàlíù Àkànmú Adétúnjí kábíyèsí ẹ̀kẹrin ẹ̀yin ọmọ èké nìyẹn gbàgbé ẹ̀jọ́ ọmọ èké nìyẹn alẹ́ gbàgbé yẹn nígbà tá a ti dákọ̀ kíní ìkejì kẹta. èmi àdèmọ kọta fi ń ṣẹ̀yàn bọ̀ kọ́lọ́hún jọ kó má jẹ́ kí mo sọ pé ọmọ èké ni Abdulrasheed Ọlálékan Àkànmú Alabi. mo fura náà. ọmọ àwọn tí mo dákọ̀ yẹn ni. ó ní wípé bó tilẹ̀ jẹ́ pé ìlànà ọba Ìbàdàn yàtọ̀ sí àwọn ọba míì táwọn ìlú sì mọ́ very unique tó sì mọ́ wò pé ilé ìmọ̀ tún dá pọ̀ o. yes. ṣùgbọ́n kí ló dé tí àwọn ọba yìí fẹ́ lu tí wọ́n yé lu ààfin kan náà bó tilẹ̀ jẹ́ pé agboolé tó ti wá yàtọ̀ nígbà tí ìjọba o ààfin o ẹyọ kan ni ó jẹ́. sórí nǹkan tó máa sọ pé ó unique ara àwọn uniqueness ẹ̀ náà ni àwọn baba ńlá wa yẹn torí kí ni we are republicans Ìbàdàn republicans ẹni ọmọ Ìbàdàn tó wá jẹ́jẹ́ níwò ni tó bá gbórí Adéwáyé yóò jọba o àbí kó joyè as a result kò ń ṣe àjẹwọ̀ ní ti ètò Ìbàdàn ṣọ́ra àwọn tó ẹni wọ́n ní palaces yẹn ó lè jẹ́ ẹbí méjì àbí ẹbí mẹ́ta àbí ẹbí kan ṣo ni wọ́n ti máa mú ọ gbọ́ yìí àwọn tí wọ́n ní wọ́n ti fáìlì nomination paper ní ìlú kan tí kábíyèsí tọ́nà gbèsè ní sinmi as at last week 25. so láti ìbẹ̀rẹ̀ ní Olúbàdàn kì bá jẹ́ baálẹ̀ ni wọ́n pè wọ́n bàbá wa Lẹ́ṣinlọ́yẹ́ àwọn ni wọ́n takú mọ́ Aláàfin lọ pé èmi ò ṣe baálẹ̀ o Olúbàdàn ni mí o Aláàfin ni kó má dánwò ọ jẹ́ olùtàtù Olúbàdàn kábíyèsí Lẹ́ṣinlọ́yẹ́ Abbas Ọlọ́run bá wa délẹ̀ fún wọn so Ìbàdàn wọ́n lo baálẹ̀ bàbá wa Látòsà torí wọ́n jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ó ní ààrẹ nìkan máa pe àwọn bàbá wa Olúyọ̀lé àwọn gbé ibà wá láti Ọ̀yọ́ ibà ni wọ́n lò títí bàbá wa Lẹ́ṣinlọ́yẹ́ fi lo Olúbàdàn so
ilé wọn yẹn ààfin ni ọgbọ́n ni ọjẹ́ olórí ó jọba lé Ìbàdàn lórí Ìbàdàn tó gba gbogbo ilẹ̀ Yorùbá là àbà ibi ó bá ti jókòó sí ààfin ni ṣùgbọ́n ayé tí wàá ń lajú ni wọ́n ṣe kọ́ ààfin Olúbàdàn ọjà àbá yẹn bàbá wa Yésùfù Olóyèdé Àṣàǹkẹ́ àwọn ni wọ́n kọ́ kó síbẹ̀ but ilé ọlá ó gbọ́ ni àgbàlá Ògúnmọ́lá ó ju oko bàbá ẹlòmíràn náà ń wì ọmọ ọlá o gbọ́dọ̀ jí láàárọ̀ kó o yan ni sọ́tún sósì kó lọ́wájú kó. àwọn èèyàn wa ń béèrè kan tó fara pẹ́ yẹn wípé ààfin tí ń bẹ ní àgàlà tuntun wípé àwọn ń pòǹgbẹ rẹ̀ pé bẹ́ẹ̀ wọ́n dà pọ̀ wípé kí ìjọba ó parí ẹ̀. àdúrà wa tiẹ̀ ni pé ní agbára Ọlọ́run bàbá wa tán gbéṣẹ́ yìí àdúrà wa ni pé àwọn ni wọ́n kọ́kọ́ kó síbẹ̀ torí bí eré díẹ̀ náà téèyàn bá ń kọ́lé ni ó mọ nǹkan tó ń pè ní finishing ọmọ finishing ní electrical bathroom gbogbo finishing ó ti fẹ́ parí báyìí ẹni tí ó wà fún wa ní pàtó lórí ẹ̀ báyìí ni the current president general Central Council of Ibadan Indigenes torí àwọn ni wọ́n ń ṣagbátẹrù àtikọ́ ṣùgbọ́n ó ti gòkè ó ti sún síwájú ju ìgbà tá a bẹ̀rẹ̀ lọ. ẹ ṣeun àjíǹde ara yóò mọ̀ jẹ́ o. àmín. àdúpẹ́ gan-an tí a pè yín Olóyè Lekan Alabi ẹ̀ẹ́kẹfà Olúbàdàn lẹ̀ Ìbàdàn tilẹ̀ tòní tọmọ yìí àdúpẹ́ àjíǹde ara yóò mọ̀ jẹ́. ẹ bá ń dágbére lórí ètò yìí nítorí ibòmíì tó tún pọ̀ tẹ́ tó fẹ́ yà sí. ìwà lè jóyin ìyìn sì lè jàdò kí n gbàgbé alága iléeṣẹ́ rédíò yìí o olóyè àgbà Adébáyọ̀ Àkàndé ọ̀gá mi ni wọ́n is my senior on the Olubadan line baba mo kí yín kára ó lé o àsìkò àsẹ̀yìndé kábíyèsí Olúbàdàn Ajé Ògúnúsọ mo sì tún wá kí ìyàwó wọn àǹtí mi ni àwọn èèyàn máa ń bẹ̀rẹ̀ báwo ni ọkọ ṣe máa jẹ́ ẹ̀gbọ́n rẹ tí ìyàwó tó jẹ́ àbúrò rẹ the same with the Ladojas ní born photo junction bíi transformer yẹn sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ nílé wọn then ìyàwó wọn òyà olóyè Olúbàdàn lòun náà Mutiat Ọláyínká Ládọjà ẹ máa wádìí irú ẹ̀ náà ní tí mo sọ fún yín bí ọkọ olóyè àgbà Adébáyọ̀ Àkàndé bọ̀dá mi ìyàwó wọn ìyá olóyè Olúbàdàn Níkẹ́ Àkàndé doctor former minister àǹtí mi. àdúpẹ́ fọlọ́. o rí pé oríire ni kó jẹ́ pé ọ̀tún rẹ ọmọọlá ni ọ́ òsì rẹ ọmọọlá. èyí ọmọ yẹn ibi tó bá wú yìí. wọ́n yan kí ni. ó ti dáa bẹ́ẹ̀ ẹ bá ń kí àwọn tó ń gbọ́ wá lé náà. gbogbo yín mo kí yín ṣe rí kinní kan wá ní ó bu iyọ̀ ó tún bu kinní kan. ó bu omi sí lẹ́nu ó tún bu iyọ̀ sí. ó yẹ ká máa jó ká máa kíra wa náà ni kò tí pọ̀ ṣe bẹ́ẹ̀ ni ní 8 January 8 ọdún tuntun 2020 ọdún tuntun yóò tó àlá o gbogbo ohun tá à ń fẹ́ ní re Ọlọ́run ó pèsè rẹ o ṣùgbọ́n lábẹ́ rẹ̀ ni a ṣe wá sí láti ṣe ìkẹ́dùn ìpapòdà kábíyèsí Olúbàdàn ìkọkànlélógójì ọba Sọ́ọ́líù Àkànmú Adétúnjì Ajé Ògúnúsọ 1 àkó ara fẹ́rakù so gbogbo ẹni tẹ́ ń wò wá ní ilé lóko kárí àgbáláyé mo kí yín pé àkó ọdún ẹni àsìkò ara fẹ́rakù ire o. ẹ ṣeun.